ọdún lórúkọ àpọ̀dún alájà Táyìbá Àdùkẹ́ ìyásàdó ó lé kọ́nú ọdún lọ́jọ́ tòní ó lé kọ́nú oṣù ọlọ́wọ́n bá mi àṣẹ̀dá láyé ọ̀rọ̀ rẹ tọ́pẹ́ o ó tún ṣe déédéé ọpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́n bá mi ọ̀gá àgbà láyé ọgọ́rọ̀ èèyàn lájọ bí ọ̀sáyé tí ò sí mọ́ rárá ọ̀pọ̀ ènìyàn ti fi sókíkí bàdíjà ìwọ ń bẹ láyé ó ń bẹ láyé ó ń bẹ láyé ara rẹ ó gbápá ó ṣe é gbé ó gbẹ́sẹ̀ ó ṣe é gbé ọ̀rọ̀ rẹ tọ́pẹ́ ó tún ṣe déédéé ọpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́n bá mi àṣẹ̀dá ọ̀gá àgbà láyé mọ́ ọ̀rá bàbá ọpẹ́ sọ́lọ́wọ́n bá mi àṣẹ̀dá ń sògbólóhùn ọpẹ́ tó mọ fọlọ́dùmarè ọba ní alhamdulillahi rabbil alamin alájà Ṣàdó Àdùkẹ́ o ẹ̀yin lọmọ olóbì méjì ẹ̀yin lọmọ olóbì masọ ẹ̀yin lọmọ Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀júgun ẹ̀yin lọmọ Ògúnládé ẹ̀yin lọmọ Ògúntóyìnbó mo bá yín dúpẹ́ pé òkun fọlọ́dùmarè ọba dání wáyé ọlọ́wọ̀n ọba mi àṣẹ̀dá tó sọ yín dọjọ́ òní láyé Sàká tẹlifíṣàn lọ́ba yín dúpẹ́ pé òkun fọlọ́dùmarè ọba mi òkè Alhaji Abdulhakeem Adékúnlé àwọn lọ́ní máa bá yín dúpẹ́ pé òkun àtàlákọ̀wé wa sẹ́kítírì wa nìyẹn àwọn lọ́ní bá yín dúpẹ́ pé òkun Alhaji Semiu ọ̀ní máa bá yín rá bàbá ọpẹ́ sólódùmarè ọba mi àṣẹ̀dá ọ̀gá àgbà láyé ǹjẹ́ tó bá ní táǹkọrin ewì sí yín létí èmi Abdulaziz Moronkola láìsí àtẹ̀là akéwì Oòduà lèmi ṣe ìnódì ní mi ara rẹ̀ sàmọ́ bá dún elépo ìgbà ọdún kan ni màmá kẹ́ ẹ pẹ́ láyé kọrin kése.